الموت يأتي بغتة. Ìjọ́jú ti dáadáa ṣáájú fún ara rẹ̀ bí bàbá wa Suleiman ilé alákòóso àbákáyà wọ́n ti tì síwájú yìí. Òun ni pé òjijì ní kú náà ó dé kò ní sọ fún yàn. Yóò wọlé náà ni àpọ́nlé ni kí wọ́n ti ń sàárẹ̀ nísìnyí ọdún kẹta ni. Àpọ́nlé ni ẹni tí ó sàárẹ̀ ń gbọ́. Irú òfin wọn àpò kí ni a ní? Ọmọ èké ní bẹ́ńkì ẹ̀. Ọmọ kékeré mọ̀rọ̀ fọ́mọ ẹ tó ní kíní ọmọ ẹ̀ lọ́rùn wá. يموت كل صغير والكبير. Ikú náà déètì pàgbàlagbà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ méke. Kò sí tọ́ka bú pẹ̀lú pé ìsinmi wọn bí. Kò sí tọ́ka bú pẹ̀lú pé kèjọ ọmọ ọdún mẹ́ta lọ. Ẹni ọba ti kàn lòún mú lọ. يموت كل الملوك ووزيره. Bàbá kan mọ́ tàbí àwọn ọba ikú òmù wọn lọ. Àwọn wàzírì wọn, àwọn bá ń gbégbá bá ń gbàwó ikú ọ̀pàlẹ̀ wọn mọ́. يموت كل العزيز والقوي. Àbí ikú ọ̀pá, alágbára ikú ọ̀pá. ما بالك أيها الإنسان. Abánijẹ́ bí ó léèrè kí wá ló ṣe ọ̀rùn èèyàn. Ó sì lówó lọ́wọ́ ọ̀sánú àwọn ẹbí yìí. Bọ́ ọba kú dá ọlọ́run lọ́mọ yẹ sí ọmọ tí ó tẹ̀lé ọwọ́ sàárè. Èyí ṣe tó ṣàánú wọn. Làdáni àdúgbò yín ọkọ̀ ojú sí ọdún ọlọ́dá sí àṣùbà. Ó ti mọ̀ pé wọn náà lọ́lọ́run kẹ́jù láàrin àwọn. Ìwọ lọ́wọ́ arìnrìnjúmọ́ ọlọ́mọta fi mọ́ kàtà mí lọ́rẹ́. Ọlọ́mọta fi mọ́ kàtà mí lọ́rẹ́. Kò lè bí ó pé dákun rán mi. Wọ́n mọ̀ pé olówó tó lè ráhùn. Ìwọ lọ́wọ́ arìnrìnjúmọ́ lásùbà ọlọ́mọta fi mọ́ kàtà ìṣe sàárà fún wa. Ọlọ́mọta fi mọ́ kàtà ìṣe sàárà fún wa. Ọkàn sáábì lásán ni ó yẹ kí làákà yọ̀ ọ́ pé eléyìí ọ̀rẹ́ ní tí ó rán nù. Ó sì rán. Owó náà yín mo ló ń kó lọ. Owó tó fi ilẹ̀ tó yẹ pé tó ọlọ́wọ̀n ọba kọ́ ọtí ọ̀sán mọ̀nà rí omi ò tún ṣòfò. لا تعتبر بكثرة الرجال والنساء. Ó ti jòkó kábẹ̀ ilẹ̀ sì ń sun ilẹ̀ sì ń mọ́ irun dúdú rẹ̀ sì ń dirun funfun. Ó ṣe wá wòye pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tó ti lọ yìí. Aburú ti ṣe ìjẹun pátì. Ìyá akínílẹ̀ àrímọ̀ yìí, bàbá akínílẹ̀ àrímọ̀ yìí. Ọwọ́ ẹ̀kọ́ àfa náà bá ní ọ́, àwọn akátàlí ibú ti ń bẹ lọ́wọ́ tiẹ̀. Ọyẹ kí wọn náà dànù pé àfa akíní, àfa akíní. Ó sì ń ka àfa àti mẹ́rìnlá ládùúgbò yín. Ó sì wá ronú bó yẹ kí n da kíní yìí nù. وعيناه في الحمص. Àwọn darí lánàá àwa ni wọ́n mọ́ lónìí. فصاروا اليوم تحت الأرض ميتا. Àwọn tí ń pọ̀ lánàá sílé ẹ̀rọ tí gbogbo ọmọ ọ̀rọ̀ rírì. Àwọn wa dẹni tí ń bẹ nínú sàárè. Òjò wá rọ̀ ọwọ́ mu sàárè ẹlòmíì ó kó mu sàárè rẹ̀. Nígbà wọn débẹ̀ tí wọ́n sì fún wọn wá wò pé sálà ti kìí bọ̀ yìí. Wọ́n pèsè sàárè rẹ̀ náà nù. Wọ́n wá pé kékeré ti jẹrà. Bàbá sẹ́ni kàtó ni ẹjẹ́ bá wọn fi yẹ pẹ̀ sí. Wọ́n sì kú kákàlùkù lọ náà ni. Ẹ lọ tẹ́ ibi ẹ ti mọ̀ fún màlẹ́bí Adama ayẹyẹ nù. Nígbà tí à ń bẹ báyìí tẹ́mi wá ń bẹ lára wa, òun la rí fàárí ṣe. Gbogbo fàárí lọ tẹ́bọ̀ ọba dẹ́tẹ́ wá tó ń bẹ̀ sálámà sí wọn. Òdúrẹ́ nìkan tí ó dọ̀ọ́dún. فرقهم الموت بأهبابهم. Bàbá wa Suleiman yìí ilé alákòóso yìí ọlọ́run bá tẹ wọn. Bàbá náà láwọn ọ̀rẹ́ wọ́n láwọn ọ̀rẹ́ tí wọ́n jọ ṣe ìdíyà wọn. Bàbá Suleiman ti lọ nísìnyí. فهم في الأكداف إلى يوم القيامة. Wọ́n bẹ nínú lẹ́lẹ̀ tòun tẹ ara wọn ọdún díjọ́ àlìkìyàmà wọ́n bẹ bẹ́ẹ̀. Ìwọ náà dàgbà irú èmi yìí náà ní tí ń ṣe wá àti ìfìyín níjọ́ kan wọ́n máa wù mí lọ́rùn yìí. Gbogbo ọmọ ṣe rọrùn. Àwọn tá a bá níwà sí lọ́dọ̀ wọn táwọn ọmọ pé a ti kú. Àwọn máa bọ̀ ẹ̀rù kalẹ̀ ẹ dákun àwọn àdájú yìí. Àwọn olókùn tí gbogbo kálukú retí.
ẹni wọ́n wí fún ẹni tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wá pé bẹ́ẹ̀ bá kọ́ dáhùn àtẹ̀tẹ̀ sí tán ni. Salamun ala ahli qubur ad-dawarisi. Orí ẹ̀dá dúró wárò ọ̀pọ̀ yíyọ náà ni pé nǹkan kan ṣe à ń bá àwọn adájú tẹ̀ ń béèrè ẹni tí sì ń béèrè lọ́wọ́ ẹni bàbá wa wí tí ọba yíyọ abẹ̀rẹ̀ sí wọn. كأنهم لم يجلسوا في المجالس. O ti gbọ́ mọ̀ ọmọ kékeré mọ orin ọmọ kékeré ọmọ orin. Gbogbo àwọn dábì ìbẹ́nu sàré ẹ̀rọ ara wọn ti jẹ mọ́lẹ̀. حينما كان هارون الرشيد على فراش الموت. Nígbà tí Haruna Rashid ń bẹ tó fẹ́ kú ikú súnmọ́. Àfa àmọ́tàdé ikú súnmọ́ tẹ́ ẹ mọ̀ pé ẹni tí ọba kú Ọlọ́run fi hàn àwọn tí wọ́n máa fura yọ ọmọ rí fìrìfìrì kọ́dà àwọn tí èrí ọmọ rí wọn ẹlòmíràn máa sọ fún yín pé alájà yìí lánàá ń wò yìí wọ́n bẹ̀ alájà yìí lọ́wọ́ ẹ̀ súnmọ́ àwọn alájì òun rí wọn ẹ̀yin lẹ́ ń gbé kí ni à ń sọ àwọn alájì kí ni wọ́n ń wí Haruna Rashid àsìkò kú rẹ̀ súnmọ́. Qala uridu an ara qabri. Ó ní gbogbo ẹ̀yin tẹ̀gbẹ́lẹ́gbẹ́ mi ẹ dákun mo fẹ́ rí sàárè tẹ̀sí mi sí. Alladhi Saudi banu fihi fahamaluhu unasu ila qaburati. Ilé kí ló dé ájì tọ́lọ́ ṣètò ọlọ́run ọba ní èdè ájì ibi wọ́n ti ṣe yín òun lọ ń wá ká. Níbi wọ́n ti ṣe yín lẹ́nu mi kọ́ bẹ́ẹ̀ ní gbòde mọ́ta. Ẹ dákun bí wọ́n ti ṣe yín ti dá Mọ̀dínà ti dá kínní kan. Ẹlòmíín sì lọ láyè mọ́ iye ìgbà eyín kan kò sì sí lẹ́nu rẹ̀. Èmi náà lọ èmi ti ẹ̀ sùn gbogbo wàhálà tó a ṣe wọ́n sì wá jí i. Mo ní kí ló dé bó tiẹ̀ ṣe bá ń lọ bí Sìárà ni kì í ṣe mẹ́rù wọ́n ní àlàyé ẹ̀dábìnrin nìkan lọ́sẹ̀ mọ́tò tí wọ́n ń sáré mo ní kí níbo là ń lọ náà ta ní fún wa lọ wọ́n ní aláǹlọ́ ṣe yín mo nílẹ̀ jí mi èyí tó lọ́wọ́ dà bẹ́ẹ̀ àṣẹ òní lẹ́nu mi bí eyín yìí tó kí pọ́n tó fi àmọ̀ yọ ẹ̀yin lẹ́ wá ṣe yín yẹn lọ́ọ́ ṣe ẹlòmíì tó wá dé náà gbàdé ìta eyín tó gbédègbè ṣe eyín tó bí tiẹ̀ wọn ò fún léyìn tó ṣáìsì ẹ̀ bí ọba wa rẹ́rìn kò rẹ́rìn rí ara òun náà wọ̀ fún òun fẹ́ràn. Fahamaluhu unasu ila qaburati. Bàbá gàgbẹ́rẹ́ Haruna Rashid ní ẹgbẹ́ mi lọ mo fẹ́ wo sàárè mi mo fẹ́ mọ sàárè tẹ́ sùn yìí sí ẹgbẹ́ mi débẹ̀. Fanazara ila al-qabri. Fahamaluhu wọ́n gbé nígbà wọ́n gbé débẹ̀. Fanazara ila al-qabri. Ọwọ́ wo sàárè yìí báyìí sàárè tẹ́ sùn yìí sí ni. Wa baka. Haruna Rashid lọ́ba kẹ́ẹ̀fù. ثم التفى إلى الناس من حوله. Nígbà tó sunkún omi bọ́ lójú ẹ̀ ọwọ́ wo àwọn tí wọ́n gbé débẹ̀ àwọn tí wọ́n gbé wọ́bẹ̀. وقال ما أدنى عني ماليا. Ẹ wọ àwọn Nàìjíríà ẹni ọlọ́run ó ní má àgìnà. ما أدنى عني ماليا. Ó ní kó tí mo ní ikọ̀ wá kánkankan. Ibi ẹgbẹ́ mi sí náà nìyẹn. Débi tó ti pé kú sí ìsì àmì. Ó ní iye mọ̀ra. Èmi tó ti pé táìsì ilé mi. Ó ní iye mọ̀ra. Àti gbogbo kí ní táìsì táwa lè mọ́lé ti wá wọn. Àti rádára dá táìsì. Wọ́n lọ lé olówó kan. Èyí kan ń wò pé ṣé gíláàsì ni ìwọ̀n àwòrán gbẹ́sẹ̀ lè pé kọ́ mọ́ fọ́ èmi tó wá sọ pé ilé ọlọ́mọ tiẹ̀ kéde gíláàsì ni ṣe táìsì ọwọ́ agbó ẹ̀rìn ó ní táìsì tó àdájé ẹ̀rìn dáadáa táìsì délé yìí mo ní dàkún èlò wọn ń ta eléyìí nígbà sọ iye owó ẹ̀ ìdájì ọkàn mi ètò ni mo fẹ́ lè.
ẹyọ kan iye tí wọ́n ń tà ní. ìbẹ̀mú ẹbí rẹ tí òun jẹjẹ báyìí ìbẹ̀mú ẹbí rẹ tí ń gbọ̀nira ìbẹ̀mú ẹbí rẹ tí ọ̀dọ́ làáfíà níbi àwọn kan tí ń kú lọ síbítù nítorí 5,000 níbi àwọn kan tí ń kú lọ lẹ́nu pé wọ́n gba ẹ̀jẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ lówó ẹ bá fi kú ṣe wá sí fún ara yín ẹ̀yin lè mọ̀ àní táwì fún yín táwì pé ẹ̀yin lè mọ̀ àánú wo ló ṣe ẹnìkan fẹ́ ní ìyìn ní dàpọ̀ rẹ̀ olóore ni wọn a máa ṣàánú gan ìwọ náà láàánú arrahimuna yarhamuhumur rahman gbogbo ẹni tí ṣàánú èèyàn láyé Ọlọ́run ni ó ṣàánú wọn ìwọ tó sì ń dalé rú sọ ọ̀ràn ti kú gbogbo ẹ̀yin ìyá kan tẹ́ ẹ máa gẹ̀gẹ̀rì báyìí tẹ́ ẹ máa hàn gbogbo àwọn ìyá. Máàdìlá àní máàdìyà. gbogbo ẹ̀yin ìyá kan tẹ́ ẹ ń bẹ nínú ilé tẹ́ ẹ máa gbẹ̀yìn ìyáálé àgbà ẹ̀yin ni mágáàjìá tẹ́ ẹ máa súnkèlè fẹ̀kèlè síwájú tẹ́ ẹ máa hàn gbogbo àwọn ìyàwó kéékèèké lè mọ̀ ẹ̀yin náà ẹ máa retí ẹ lè gba lẹ́tà ìbùnú lọ́dọ̀ àwọn ọmọ yín tí bẹ́ẹ̀ lé ọkọ. Alákà àwọn sọ̀nàtà níyà. ọmọ tó bá dé bàdàn mọ́lẹ̀ tí wọ́n kí ọmọ torí aburú ọwọ́ rẹ ni ìyá wa o ìyá wa o bọ́ọ̀ bá lọ tán wọn bẹ̀rẹ̀ lórí ibú kó kí bá wọn ní sọ̀rọ̀ lọ́mọ tó kù kókó ṣẹlẹ̀ wọ́n dábẹ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tí ọlẹ́yìn gbà wọ́n kí ọ̀tán. ẹ̀yin ìyá anúlé ẹ̀dẹ̀ díẹ̀ ẹ̀yin ìyáálé àgbà ẹ̀dẹ̀ díẹ̀ ẹ sì máa rántí ikú ẹ má mọ ọkọ wa lọ lé olóògùn ẹni tí ọba abẹ mẹ́ta nu ẹjọ́ fẹ́ ẹni tí ọbẹ mẹ́rin ẹjọ́ fẹ́ ẹni tí ọbẹ mẹ́rin ọmọ ní fẹ́ yọkan ẹyọkan lèmi ní nísìn ẹyọkan èyí sì ń gbádùn ayé mi wọn pé yan mẹ́rin o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ṣe wá sí lórí Facebook tí gbé ńgbà náà ẹni oníyàwó kan nìkan ní í ṣe wọ́n pé nǹkan ní í ṣe àwọn tó bí òun náà. Máàdìlá àní máàdìyà. agbára sí ìlú. Alákà àná sọ̀nàtà níyà. àwọn ọmọ tẹ̀lé ìmọ̀mọ́ àgbà. agbára sí ìlú olùwọ́ ọlọ́run owó tí mo wá ní kọ̀wá náà lọ ibi tẹ́ gbèmí sílẹ̀ nì. bẹ́ẹ̀dì mi tó ṣe pé bẹ́ẹ̀dì olómi ni ọlọ́run kí àwọn èèyàn bá bẹ́ẹ̀dì olómi. ọlọ́run kí àwọn èèyàn gan àwọn kan bẹ́ẹ̀ wọ ẹjọ́ bẹ́ẹ̀ tà náà ọ̀n bọ̀ wá lo aṣọ 100 ọdún. lọ́ọ̀ àyàntà òfin kòkó rẹ̀. bọ́lá ti bá ń lọ wo sàárè àwọn tó ti kú ni tá a bá láyà tá a lọ wo sàárè wọn. La àjàkúta mẹ́nà ọmọ rẹ̀. ẹ bá ṣe mọ̀ nípa ìgbésí ayé wọn. Kọ́dí jẹ́ yàrá níbi la àhàwá lóhùn. gbogbo ara wọn ó ti gbó gbogbo egun wọn ó ti kẹ́ fún ẹni tí ń bọ̀ tilẹ̀ rọrùn ẹni tí ń pàṣẹ nínú lẹ́nu ẹni tí pé tí ń bá sọ ọ́ yà yín ìlàbẹ́ gbé àwọn nù. Màsàkọ̀ àìsàn lóhùn. gbogbo eríkèéríkèé ara wọn tá a máa ṣẹ́kù báyìí gbogbo bí tá a máa ṣẹ́ báyìí ó ti wọ́n bọ́ọ̀lì lẹ́yọ̀kọ̀ọ̀kan. ولم يعرف الأعرار من العبيد. bẹ́ẹ̀ bá wo gbogbo wọn ẹ lè dólówó mọ̀ ẹ lè dá àfáàmà ẹ lè dólólámà ẹ lè dá apàṣẹ mọ̀ gbogbo wọn ti wọ́n bọ́ọ̀lẹ̀ gbogbo ẹ ti jẹ́ra ilẹ̀ ti jẹ́ gbogbo onífàrí ilẹ̀ ń bọ̀ ajẹ́ yìí. gbogbo ẹ̀yin ìka ilẹ̀ bọ̀ àjẹ́ yìí wọ́n mú fún ọlọ́ọ̀gbọ́ ìjọ kan yìí náà ni sọmọ pé tó gbé wálé ẹlòmíì sọ fún ẹ̀dọ̀dẹ̀ gbogbo àwọn fámìlì ní wọ́n ń bẹ̀rẹ̀ ẹ bọ́ sọ́dọ̀ àwọn àdáyé ẹ̀ sọ fún wa ìwé òun náà lọ́lọ́run kẹ́ láàrin wa agbádájì sènáfù sẹ̀ríìfì ìsùnmọ́nù abẹ́sẹ̀yàwó wọn ẹ tún mọ̀ bá a sì lágbára kan ẹ̀yin náà lọ́lọ́run ní kẹ́ ẹ pépé láàrin wa èyí tá láti oṣù pé tọ̀ aláàjì gbọ́gbọ́ wa sọ̀rọ̀ ní ẹni sùúrù
ẹ̀jẹ̀ èṣù lè bá òde àwọn àbúrò pé yéé nǹkan ṣe mọ̀ọ́dá wa nǹkan ò ṣe mọ̀ọ́dá yìí ìyàwó ti yí eré ẹ̀yìn ìyàwó ló yí gbogbo nǹkan padà ẹ̀yin obìnrin yìí ẹ̀dá kan ṣe sùúrù ẹ̀yin obìnrin yìí ọmọbìnrin yìí ẹ̀ àti ń ṣe rádaràdá báyìí níbi ọ̀rọ̀ Ọlọ́run ẹlẹ́kùn ẹ̀wá bíi jókòó sí bẹ́ẹ̀ sì níbi jókòó ẹ̀ lọ́ọ́ gbólẹ́mọ̀ ọ̀nà bíi tẹ́ ẹ̀ fúnfún wà sí ọ̀hún náà lò náà nísìn. àní ẹ jókòó lẹ̀ níbi ọ̀rọ̀ Ọlọ́run obìnrin yìí ò ní bí jókòó sí látẹ̀kọ̀ ní ọ̀rẹ́ nìkan ó gbé ọ lẹ́sẹ̀. Apa yaya? Isaidini mithla hadha al-yawm. Bí ọba wa Suleiman alẹ́ alákòóso ti wá lọ yìí kálukú náà máa palẹ̀ mọ́ ìjọ kan náà ni òdìgì náà ni òdìgì ní kúdé kì í sọ fún yàn. Ọlọ́run ti dára aláàárẹ̀ ọdún mẹ́rin bẹ́lẹ̀ nísìn ikú ọ̀pá. Ẹnìkan sì ń gbé ọ̀dà ìwé ní fọ́ọ̀nù ni mo tó wá lo paracetamol ọlọ́wọ́ sùn kò sì dín. Ẹni tí ó kúkú náà ẹni tí ó kúkú omi èyí jẹ ẹni tí ó jẹ wọn mọ nu wa ẹni tí ò ní jẹ wọn mọ ẹni ó wáyé lásán ẹni ó sìyàn wáyé ẹni tí ó jáde táyé ọmọ pé lágbájá jáde ẹni tí ó sì mọ wọlé bọ̀ táyé ọmọ pé lágbájá ní bọ̀ wáyé gbogbo ọmọ mi ètùtù Ọlọ́run wá sí kún déédéé kò ṣẹ̀ṣẹ̀ ní ayé bákan náà àmúṣe kún déédéé. Ẹni ó bímọ ẹni tí ọ̀rọ̀ mọ bí àjọ fún náà ni ẹni ó rí nǹkan rẹ jẹ ẹni tí ń jẹ nǹkan bá rí àjọ fún náà ni ẹ wá lọ wọ Kùránì níbi tó ti kí ìkọ̀rí wá fún wa nígbà kan bọ̀ wọ́n ní wọ́n dàkẹ́rẹ́ khalaqnal insana min sulalatin min tin. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Ẹ máa wọ bọ́lá wọn ti ń pé kéèyàn mọ̀ wá rẹ̀ bó ló ti ń bọ̀ níbi o ti wáyé náà ló tún padà sí. Wa laqad khalaqnal insana min sulalatin min tin. Níbo la ti wá ibo wọn ti kó wa jọ. Thumma ja'alnahu nutfatan fi qararin makin. Gbogbo yòówù tó lè jẹ́ ẹ máa rántí pé ìjọ kan ń bọ̀ àkùkọ tí ń kọ ládùúgbò yín ẹ̀yìn rẹ ní ọkọ̀. Thumma khalaqna nutfatan 'alaqatan. Gbogbo tá a bá ní ẹjẹ́ àfi àwọn ọmọ wa àpẹ́tà fi ń kú mọ́. Fa khalaqna al-'alaqata mudghatan. Ayé kan ṣoṣo yìí àwọn àga ti lọ ọgọ́rùn-ún ọdún. Fa Ayé kan khalaqna ṣoṣo yìí àwọn àga ti lọ ọgọ́rùn-ún méjì. Ayé kan ṣoṣo yìí àwọn kan lọ 150 la ilaha illallah. Tòde òní àwa pẹ́ mọ́ ìtẹ̀bá ní ẹ̀ máa bí àwọn ọmọ yín. Bọ́ọ̀lù bí ọ̀rẹ́ rẹ̀ gan ọlọ́ba ní wọ̀lọ́ kọ́kọ́ kú ọ̀rẹ́ jèrè nu. fa khalaqna al-mudghata 'isaman. فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. Ọlọ́run yẹ wúdí ẹ̀sìn bọ̀ àtọ̀lẹ́ kọ́ jẹ́. ثم خلقنا نطفة علقة. Àtọ̀lẹ́ kọ́ jẹ́ omi ara bàbá ọ̀dà sára àyà. Omi ara bàbá adéọ́pọ̀ sára àyà ẹgbẹ́gun ara yín ẹ̀ẹ̀kan náà ní gírì ẹ̀ẹ̀kan oṣù ní mọ̀lẹ́kà ti mú. Gbogbo èyí tó kù wọ́n tún fi pàfún sábíà tán lọ́ọ̀ san wọn alẹ́ lọ́dọ̀ ọkọ rẹ̀ Ọlọ́run ti mú tó fẹ́ mú bónọ́ọ̀sì lè yíwọ̀n fáwọn ọkùnrin nítorí wọn fẹ́ mú ó ti mú níjọ́ wọn àná ayé àwọn bàbá dáadáa yìí àwọn bàbá tán bẹ́lẹ̀ bàbá wa ni ayé tí wọ́n dá obìnrin ó kúnlẹ̀ fọ́pọ̀ ẹ̀ tó bá kíta láàárọ̀ ó yẹ kí n rí nǹkan oṣù mi lónìí ẹ̀mí mọ́ lónìí àní mo lóyún
ó ṣe wọ́n lóní kó ṣe wọ́n lóní. ìmúlẹ̀ rẹ̀ náà ní sáyẹn ọlọ́run lọ́mọ iye ọmọ tá a kó fíjọ́ àlìkè àmọ́. àwọn tó sì mọ̀ fọ́mọ wọn èé sọmọ kìí sọmọ ẹ̀ ní bàbá táwọn gbé fún àwọn náà ń bẹ nínú àwọn ọ̀rẹ́ yẹn lọ́mọ àwọn náà wọ́n tó gbé wákà. ọmọ tó lọ́rùn bá bò wá jẹ́ ọgbọ́n. ọmọ tó lọ́rùn bá bò wá jẹ́ ọgbọ́n. ọmọ tó lọ́rùn bá bò wá jẹ́ ọgbọ́n o. ọmọ tó lọ́rùn bá bò wá jẹ́ ọgbọ́n. ó sì kó kí ìdákẹ́ ti rádọ̀ owó. ọmọ tó lọ́rùn bá bò wá jẹ́ ọgbọ́n. àwọn mẹ́ta kan wá ń bẹ lẹ́yìn àwọn sọ̀rọ̀ kéde ọlọ́run tó kó ìyá fi ní ìsìn jọ́ọ̀lì kìí ọmọ báyìí. ó fi ilé ìkẹta náà yìí kì í sì ṣe tọkọ rẹ̀ yìí. ìyá ti ń dá wákàrí pé ohun ògòkè wọn ni. ẹyẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sìn gbọ́ràn lórí. ọmọ tó lọ́rùn bá bò wá jẹ́ ọgbọ́n. ثم خلقنا نطفة علقة. gbogbo ìdè bọ́mọ ọlọ́mọ wà nù lé ẹ tètè kó tó tú àlùkè àmọ́. bọ́ọ̀bà sunkún wí náà ní sunkún wí. ṣe bí ọjọ́ bí ẹ̀rí níjọ́ bá ti kú tá a bá ti dì ọ́ sábà ìta gbé wọn lọ sáré báyìí kó ṣe àdápò ìjọ náà. ẹkún náà mọ àlè ń bá ń sun pé màá gbé o. wọ́n náà mọ̀ jí ẹnu sáré torí kì í sọmọ nulẹ̀. rántí ikú ẹgbẹ́ àwọn ọmọ wọn alákàlùkù nulẹ̀ nìsín wọ́n bẹ̀ nulẹ̀. ẹ máa fura o gbogbo àwọn ọmọ kẹta bá tán kò pé a yàtọ̀ ìwọ lọ ní kéwòn gbogbo àti kọ́ ilé kéwòn wà nìkan bẹ́ẹ̀ ìjọba bẹ́ẹ̀ ní kọ́nà ni. kéré sọ wọn yé o. ثم خلقنا نطفة